Bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn, the number one guitarist ta ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí alive, bàbá àgbàlagbà Bob Aladeniyi. Bàbá mo kí yín sà. Olóòtú ètò ẹ̀mọ́ ṣẹ́gun. Ṣàlàáfíà ni sà. Ọpẹ́ ni fọ́lọ́run. Bàbá bọ̀. Bàbá o. Ọwọ́ mi rè. Èjìrà rẹ̀ ṣokò ọmọ ẹdún jọ bí. Bàbá o, mo kí yín sà. Ẹ ṣé. Wọ́n ti ń bèrè yín tipẹ́tipẹ́ bàbá o. Wọ́n ti ń bèrè yín, ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni. Àmọ́ ní mo dúpẹ́ Ọlọ́run, ẹni bá aláyọ̀ bá aláyè. Ọpẹ́ ni fọ́lọ́run. Ẹ bá mi kọ́ wọn olólùfẹ́ yín káàkiri sà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí àwọn àgbààgbà, mo kí àwọn ọmọ tó ń tẹ̀lé mi lẹ́yìn. So Ọlọ́run á bùkún yín o. Àmín. Ọlọ́run ní pa yín fún mi o. Ẹ kú àtìlẹ́yìn mi o. Ẹ ṣé bọ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí pé ẹ tún wá sí ìlú Èkó náà láti pàdé bá. Ẹ ṣé Ọlọ́run máa fi ṣọ́ ìṣọ́ ìlọ ìṣọ́ yín bọ̀. Ó ṣe pàtàkì ká mú láti ilẹ̀ torí àgbà ọ̀jẹ̀ ní ó dẹ̀ ṣe pàtàkì kọ́ wọn ará ilé náà pápọ̀ wọn ọ̀dọ́ kí wọ́n rí nǹkan kan dìmú nígbésí ayé yín. Àwa táwa pẹ̀lú yín báyìí àwọn tá ti ń gbórúkọ ẹ̀ àwọn ẹ̀gbọ́n wọn bàbá wa gan sọ ń pa yín nígbà dẹ̀ tún wà pẹ̀yìn lè ní báyìí ó jẹ́ pé nǹkan òwúrí gidigidi. Ẹ ṣeun sà. Bàbá ṣe lọ léèwé rárá sà. Mo lọ léèwé. Mo ka primary school. Mo kúrò mẹ́ mo lọ modern school. So modern school yẹn dáàdi wa wá ní kí n dó díẹ̀ fún ẹ̀gbọ́n mi kí n jẹ́ kó ń parí yunifásitì wọn ní tó wọ school nínú ṣe bí mi nìyẹn mo ṣe di ẹni tó ń play music yẹn mo bẹ̀ sí káàkiri mo sákùnlé dáàdi mi fẹ́ kí n máa bá wọn lọ sóko kó tó di pé ẹ̀gbọ́n mi máa fi jáde yunifásitì but mo wá ní mo kọ mo ti sákùn yẹn mo kọ́kọ́ lọ sí Kánò mo lọ sí Kánò mo kọ́kọ́ lọ sí Kánò mo lọ bá Adex àwọn náà ti dológun sí mo bá wọn play nígbà yẹn I'm play Aikeda style that was 1963. Lẹ lọ sí Kánò láti Ọ̀wọ̀. Láti Ọ̀wọ̀. Báwo lẹ ń ṣe mọ̀ pé báwo lẹ ṣe mọ̀ ibi tó wà tẹ́ fi lọ bá wọn. Nǹkan tó happen ni pé máà ní ó ti wà lọ́wọ́ tẹ́lẹ̀ tó ń play àwa jọ kúkú travel lọ sí Kánò àwa state sí Kánò àwa ní Middle Road ní Sabongere ní Kánò gbà yẹn nígbà tó yá mo ṣe àìlò bí ọdún mẹ́ta lọ́dọ̀ wọn mo ṣe ní wẹ́dà Kánò bá mi lára mu mo ṣe tó wá sẹ́kọ̀ọ́ ní 1965 so ìgbà tó di 1966 mo ṣe join Fatai Rolling Dollar ní àwọn ẹbí nísà Samson Ogunlade àwọn Ayọ̀délé director wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀. Ṣẹ́yìn tí mọ̀ tẹ́lẹ̀ ń pé wọ́n ti kúrò ní àbẹ̀yìn kọ̀ wá tí yìí àbúkọ̀ ṣe. Ó kàn jẹ́ pé ọ̀dọ̀ brọ́dà mi tí mo dé sí ní ìdí òrò ní Alhaji Lasisi gbà yẹn ilé Rolling Dollar ojú ilé kẹta síbẹ̀ so brọ́dà mi tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ nígbà yẹn ní ìdí òrò yẹn ní Alhaji Lasisi sójà ni wọ́n ṣe ń sìn bí ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ Fatai Rolling Dollar bí bó ṣe lọ yìí ti Fatai pé àbúrò nǹkan máa ti ẹ̀dẹ́ láti Kánò tó mọ̀ lúlù tó ìní mi tí lára pé mo máa play guitar gbà yẹn. Torí yẹn mò ń bọ̀ bẹ́ẹ̀ pé kílẹ̀ ń ṣe ń gbà yẹn. So bí bínú Rolling Dollar ṣe dùn yẹn bó ṣe gbà mí mọ́ra ni. Lọ́dún yẹn gbà yẹn. Kílẹ̀ ń ṣe ní báǹdì bàbá Fatai Rolling Dollar gbà yẹn. Mo ń lu tọ́mtọ́m àti gòǹbé. Lẹ́ ń lù gbà yẹn. Àwọn rẹ́kọ̀tì tá a ṣe ń gbà yẹn pọ̀ àṣe wọ́n kéré sí nọ́mbà tó ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́kọ́ ṣe ń gbà yẹn. Ìyàwó tó kọ̀ mí o àjọṣe gbogbo yẹn náà ni àti ojúkú lọ bẹ̀bẹ̀ bóyá go wá ní àgbà o àjọṣe ni Gùnbé àti tọ́mtọ́m mú pé báyìí. Ẹ̀yin mélòó lẹ wà ń báǹdì bàbá Rolling Dollar ń gbà yẹn? Àwa méje. Olórin mélòó yàtọ̀ sí bàbá? Àwọn olórin méjì oní bass drums kan èmi olórin Gùnbé then bàbá gan ó tún play conga tó bá fi guitar sílẹ̀ abọ́ sórí conga yẹn bàbá Fatai Rolling Dollar
títí ọ̀dọ̀ Fatai Rolling Dollar. ẹjá ṣì wá ń bẹ̀ yẹn torí tàn lẹ́ ń fún wa yìí báwo ni gbòòrò ń gbà yẹn àwọn ta ló ń dún nígbà yẹn àwọn ta ni tọ́pọ̀tọ́pọ̀ àwọn tó mọ̀ kí bàbá Fatai ń dún gbà yẹn àwọn ta ló tún dún gbòòrò ń gbà yẹn tọ́pọ̀ sọ pé àwọn tó gbóná gbà yẹn. Òbí náà ń dún. nígbà yẹn so lẹ́yìn tó kúrò lọ́dọ̀ bàbá wọn náà ń dún lẹ́sẹ̀kẹsẹ̀. Sọ̀ni náà ń dún. then SF Olókèrè ó wà ọ̀hán náà ti dolóògbé ṣẹ̀kọ́ lọ́hùn délẹ̀ rí fún àwọn ẹ̀mẹ́ Fọláyínká gbogbo ló wà ń gbà yẹn. àwọn obìnrin tí máa ń ṣeré ń gbà yẹn àwọn obìnrin tí ń ṣeré. a máa ń play ní Channel 10 bíi railway line ẹgbẹ́ Ilé-Ifẹ̀ látọ̀wọ́ yẹn Channel 10 wà ń bẹ̀ a dẹ̀ tún máa ń play ní Mayflower Hotel ní Mushin. gbogbo bẹ́ẹ̀. bàbá wọn ní eré nìkan kan lè máa ń ṣe wọn náà tí máa ń ṣọwọ́n nǹkan míì bẹ́ẹ̀ yẹn o. kò sí nǹkan tí mo ṣe o. ẹyin nìkan àwọn lórin generally wọ́n ní tẹ́ bá play tó ẹ tí máa ń ṣọwọ́n nǹkan kan. sóòótọ́ ni. ohun kankan tẹ́ mí nìyẹn kò tí ì yé mi o. ok tó o bá ti yẹ ẹja máa fọ́rọ̀ lọ́gbà ẹ̀. so stadium hotel nǹkan gbà ẹ̀ stadium hotel ẹ̀yin ò ṣeré ń bẹ̀. kò tí ì sí stadium hotel gbà yẹn kò tí ìṣojú wa báyìí wọ́n ṣe papingo Dr. Victor Laya ìṣojú wa ló ṣe organize stadium hotel. èèyàn kan tẹ́lẹ̀ túmọ̀ tẹ́ súnmọ́ bàbá wa olóògbé Fẹlá Aníkúlápó Kútì. Bàbá mi ẹ bá mi sọ díẹ̀ ń pa àwọn níbo lẹ ti pàdé wọn kí ni ìbáṣepọ̀ yín. ìgbà tí mo wà ní ọ̀dọ̀ Rolling Dollar torí èmi náà máa mú tábà ń gbà yẹn so torí ọ̀gá mi oúnjẹ tábà oúnjẹ wégun ìyẹn Fatai Rolling Dollar so pàṣẹjẹ kan Fẹlá nìyẹn bí Fẹlá bá ń play instrument Empire Hotel ibẹ̀ gan ni Fẹlá ò tí lọ sí Surulere night club gbọ́n ẹ̀ ibẹ̀ gan tàbá ti play àyà sọ́dọ̀ Fẹlá dẹ̀ wá jẹ́ ọ̀rẹ́ mi ó jù mí lọ o but ó like mi bọ́bọ̀. ẹ bá ṣiṣẹ́ rárá. mi bá ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ tí mo mú kúrò lọ́dọ̀ ẹ̀ wá sọ́dọ̀ Sunny ìyẹn ni Bob Ohiri òun náà ti dolóògbé sìn torí táìfẹ̀ mi ní Igoshiko ìyẹn náà ti dolóògbé ìyẹn gan ló kọ́ Fẹlá ní sax torí trumpeter ní Fẹlá. kí lẹ gbórúkọ ẹni yẹn. Igoshiko ọmọ bo ni wọn. ọmọ Ìgbúzọ ní Delta State. òun gangan ló kọ́ bàbá Fẹlá ní sax. nígbà tí mo kúrò lọ́dọ̀ sọ nínú àwọn èèyàn tó wá bá mi play ní Igoshiko yẹn kó wọn kúrò lọ́dọ̀ Fẹlá. sọ yìí náà máa ń wọ àṣà rẹ máa ń ṣe fàájì pẹ̀lú bàbá Fẹlá. bẹ́ẹ̀ ni àti Fẹlá ṣe di ọ̀rẹ́ ni àwọn dancers mo ń bí friend wọn mo ń ṣó mọ. ẹ bí friend wọn bàbá bọ̀ bàbá bọ̀. eré orí igi àjẹpọ̀ ọmọ ẹdùn. bẹ́ẹ̀ni ẹ ṣeun. bó ṣe wà gan ni so bí ọ̀dọ̀ kì í Sunny Ade 1969. 1969 ìgbà tẹ débẹ̀ wọ́n ta làwọn tẹ bá ń bẹ̀ àwọn ta ní bánirà tẹ bá nínú bá. mo bá late Bello Ajílẹ̀ àwọn yẹn ti late báyìí mo bá Michael Babalọlá àwọn ṣì wà manager àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n jù mí lọ but maracas na wọ́n play mo bá ó dà pé yí àkọlé máa ṣe Àràfà Bello jọ wọlé tó play bass then mo bá Matthew Ọlọ́jẹ̀dé Abíọ́lá Abíọ́nà ọ̀dọ̀ ìdòwà ní máṣàwọn nígbàdàn ló ti wá sọ̀rọ̀ kí Sunny Ade mo bá Fọlọ́nṣọ́ Òní so mo bá Ṣìmíyò ọmọ Ìbàdàn ni then mo bá Sidona Akínyẹlé Sidona ìyẹn ṣàráfàṣẹ ìwọlé bẹ́ẹ̀sì ló ń play fún kí Sunny Ade tẹ́lẹ̀ ọ̀bọ̀ tó mọ̀ ń dóní ó ti kú náà sìn so àwọn tí mo bá nú báńdì ẹ̀ ń bọ̀ wà ẹ̀ kí lórúkọ báńdì ńgbà ẹ̀ tẹ́ débẹ̀ kí lórúkọ báńdì yìí. Sunny Ade and his Green Sport Band. Later ló ṣẹ̀ wá yí padà. Bẹ́ẹ̀ni. Báwo ni ìrìnàjò yẹn ṣe rí torí ó ṣe pàtàkì ká yànnàná ẹ̀ pé rẹ́kọ̀dì kí lọ́wọ́ rẹ́kọ̀dì lẹ kọ́kọ́ bọ́ọ̀rù rẹ́kọ̀dì lẹ kọ́kọ́ bá wọn ṣe ṣẹ́kìlọ̀ fún ọmọdé lẹ kọ́kọ́ ṣe. Ó tó èwo lẹ kọ́kọ́ bá wọn ṣe. Rẹ́kọ̀dì àkọ́kọ́ ṣe Ṣẹ́yìndé. That was 1970. Mo ṣe yẹn lẹ ṣe Nàìjíríà àbíbo. London ní MI láti ṣe.
EMI ní London láti ṣe ṣẹ̀yìndé onítèmi ò ṣẹ̀yìndé ṣẹ̀yìndé kúnlé mi ò ṣẹ̀yìndé èmi mo play gbogbo solo nínú ẹ̀. Ta ló ń ta guitar fún King Sunny Ade tẹ́lẹ̀ kẹ́ tó débẹ̀? mo ti mention bọ̀bọ̀ yẹn sì pastor ni Délé Àkàndé tó wà ní Ẹdẹ kò fi bẹ́ẹ̀ pẹ́ Ẹdẹ ló wà ọmọ Ẹdẹ gangan ni so kò fi bẹ́ẹ̀ pẹ́ lọ́dọ̀ Sunny Ade. so gbàtẹ́ débẹ̀ kò sẹ́ tó ń ta guitar fún kò sí so èmi mo bẹ̀ sí bá King Sunny Ade. ìgbà wọlé kọ́kọ́ travel pẹ̀lú band King Sunny Ade kọ́kọ́ lọ ṣeré níta outside Nigeria ìgbà wo ni? 1970. gbogbo band lọ ń gbà. Gbogbo band àjọ lọ a lọ bí 4 months ní London gbẹ a travel a lọ Liverpool even èmi àti King Sunny Ade la kọ́kọ́ lọ a lọ ra mọ́tò tá fi ń kó instrument a lọ sí Germany a gbé mọ́tò ẹ̀ wá sí London torí tá bá ní ká máa háyà mọ́tò kiri ńgbà yẹn àkọ́sọ wa lówó lọ́dà pé abẹ́òrò fún wa lówó díẹ̀ a lọ ra faka Mercedes Benz láti Germany tàgbé wá sí London abẹ sí òun náà la fi ń lọ a lọ Manchester lọ play a lọ Liverpool láti London gangan a play ní London St Pancras a play fáwọn ọmọ Ọ̀yọ́ a play fáwọn Ifẹ̀ àwọn Ifẹ̀ a play fáwọn ọmọ Ondo a play fáwọn ọmọ Ìbàdàn so torí gbàtà lọ London yẹn Ifioroweoro late Ifioroweoro àti bàbá Ọlálẹ́kan Sàlámì gbogbo lọ́jọ́ wa lọ sí London yẹn gbogbo yẹn so ibẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ ẹ̀ndẹ̀ àtúnṣe mọ́ síná ìrẹ́ o síná ìrẹ́ àtóbi jù jẹ́ kó yẹ wá o ká lè ṣeun rere ìgbà wá dọwọ́ rẹ something like that àṣẹ so wọ́n náà mọ̀ wọ́n gbà tá ń kà wọ́n náà mọ̀ ọ̀rá yín pẹ̀lú KSA gan ní kẹfà ti tábà bàbá ti mọ̀ ẹjọba ti fún sign wọ́n ti mọ̀ níbo ní synergy yẹn ti níbo ló ti wá tó di pé gbẹ̀ òtọ́rọ́ nígbà tí Bob dé band KSA báyìí everything change ni ẹgbẹ́ àwọn ọbẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bí ó ṣe lọ́gbà yẹn dáadáa. tí orí Sunny ọ̀gá mi tó dáa ni ó wà talented ṣe yẹn sìn inspiration pọ̀ tí n bá play guitar kan báyìí ó mọ nǹkan tó máa fi dá mi lóhùn gbogbo ayé méjọ kìíní láti play èmi mo gbé minor key wọnú band Sunny Ade. èwo ni major èwo ni minor? ẹ fún election yẹn jẹ́. máa fún election